Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kó níwá, mo kọ́ lẹ́yìn, mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé. Orúkọ mi ni Lukman ọmọ Àyẹ́dàrí bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹ wá wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan. Mo la fẹ́ mẹ́nubà lónìí. Àní ká wọ àwùjọ àwọn ọmọ ẹlẹ́gbẹ́. Díẹ̀ lára àwọn nǹkan tí ń ṣe okùnfà ìdènà àti mẹ́nubà ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n àìmójú ọ̀nà ní mẹ́lòmíì kẹsẹ̀ bọ̀gbẹ́ o. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ́ mọ́ ògùn, ọ̀rọ̀ rẹ̀ ọ̀jẹ́ mọ́ gbẹ́rẹ́. Ìkìlọ̀ lásán lọ̀rọ̀ ẹlòmíì gbà, ṣùgbọ́n gbà tí ọ̀bá rẹ̀ ní sọ fún kọ́. Wọ́n sì sọ fẹ́lòmíì agídí inú òun ló fi kó bá ìrìn àjò ayé rẹ̀. Wá gbọ́, mo tún fẹ́ tẹ ọ sí nígbẹ́rẹ́ pàkọ́ o. Ìwọ tó tí ì gbọ́ mi rí nígbà àkọ́kọ́, tó o bá gbọ́ ọ̀rọ̀ yìí bọ́jẹ́ méjì ń bẹ, ó rí tí ẹ mú bẹ. Ọyẹ wá nǹkan kan fìdílé tàbí kẹ fìdílé nǹkan máa bá mi ká lọ. Ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí ò dára rẹ̀ mọ̀. Yóò ní iṣẹ́ òun dàrú, ayé sàsí òun ti bọ́rọ̀ ayé òun dóríta kò yé mi mọ́. Òun wẹsẹ̀, òun ṣe sàárà, òun ò rí nǹkan kan wá gbọ́. Pàápàá jùlọ ẹni tó bá jẹ́ ọmọ abúmiwáyé. Àbọ̀ jẹ́ ọmọ bọ́já pé irú ìṣẹ̀dá yòówù, bóyá èrùpẹ̀ ni ọ́ ni, atẹ́gùn ni ọ́ ni. Ṣùgbọ́n ibi tá a fẹ́ kọ́ ọ́ bọ̀ jù, ìṣẹ̀dá omi ni. Pàápàá jùlọ ìwọ tó bá jẹ́ ìṣẹ̀dá omi, mo fi Ọlọ́run bẹ̀ ọ́ o. Iṣẹ́ yòówù tó bá ń ṣe, ọ̀nà yòówù tó bá ń tọ̀, ṣọ́ra fún orí àṣejù o. Orí àṣejù, ayé a máa gbabẹ̀ wọlé sẹ́ni tó bá ní ìṣẹ̀dá omi, pàápàá jùlọ níbi orí àṣejù. Àwọn ọmọ tó bá ní ìràwọ̀ omi tí wọ́n ń lo ìṣẹ̀dá omi, wọ́n a máa ṣàánú púpọ̀. Wọ́n a máa ṣe àánú púpọ̀. Àmọ́ yẹn ń kọ́ díẹ̀ bó ṣe máa ṣàánú rẹ̀. Ẹni tó bá ṣàánú fún jọ́nà rẹ̀ ọ máa jì. Ìpín ọmọ ṣàánú fẹ́ni tó súnmọ́ o, ṣàánú fún wọn o. Àmọ́ àánú tó ṣe débi pé ó fi fa ẹni tó súnmọ́ jù síbi ọ̀nà àtijọ́ àtimú rẹ̀ ṣọ́ra fún. Okùn ẹ̀mí rẹ̀ ni wọ́n máa wá kiri, tàbí kí wọ́n sọ ọ́ di ẹni ilẹ̀. Tàbí kí wọ́n yọ̀ká rẹ̀ ní wèrè, tàbí wọ́n sọ ọ́ di ẹni tí ó máa tọrọ jẹ. Ìyẹn bẹ́ẹ̀ o. Ìwọ tó bá jẹ́ ọmọ abómiwáyé, àwọn ẹ̀bùn tí ń bẹ fún yín pọ̀. Ṣọ́ra láti bi ọ̀rọ̀, torí pé ọ̀pọ̀ nù ẹni tó jẹ́ ẹlẹ́gbẹ́ ọmọ tó sì jẹ́ ọmọ abómiwáyé tó jẹ́ pé ẹnu wọn kì í dúró. Wọ́n á sì máa ní agbára ọ̀rọ̀. Wá gbọ́ o. Wọ́n á máa ti bi ọ̀rọ̀ mú ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá jẹ́ ọmọ abómiwáyé o. Torí pé wọ́n a máa dára nínú ká máa ṣe àwàdà. Àríwùyí láyé máa ṣe wọ́n, gbogbo bí wọ́n bá dé, ayé kì í fẹ́ kí wọ́n lọ lásìkò. Wá gbọ́ o, níbi tó o ti ń sọ̀rọ̀ láàrin àwùjọ òní mọ̀ pé àwọn ẹni ibi wọ́n ń bọ de ọ̀rọ̀ rẹ mọ́lẹ̀. Wọn ò ní rí ti aróka o, tàgúnyàn tiẹ̀ ni wọ́n ó rí o. Gbígba èèyàn bá sọ̀rọ̀, wọ́n lè má gbọ́ wọn wí, ṣùgbọ́n tí wọ́n bá sọ tiẹ̀, wọ́n ní ó wí, òun lọ sọ bẹ́ẹ̀. Ayé ò ní ti bi ọ̀rọ̀ mú wa o. Ṣọ́ra fún ọ̀rọ̀ tó máa sọ.
kódà nínú ohun tó wọ́pọ̀ jù ń bi wọ́n ti rí àṣírí ọmọ abómiwáyé láti bi ọ̀rọ̀ ni àti bí ọ̀rọ̀ ló wọ́pọ̀ jù nítorí pé igbá inú wọn kì í dé wọ́n máa sì sílẹ̀ ni ọ̀gbọ́n igbá inú wọn kì í dé o wọ́n máa sígbá inú wọn sílẹ̀ ni. Kìí ṣe pé gbogbo ẹni tó bá jẹ́ ọmọ abómiwáyé ní lówó kódà kìí ṣe gbogbo wọn ní kọ́lé gbogbo wọn kọ́ ní sí ìrọ̀kọ̀ torí ẹlòmíín náà máa pẹ́ òun ṣe sàrà òun dẹrù ẹgbẹ́ òun dẹrù jókòó òun ṣe kinní kan òun ṣe kinní kan àbẹ́ ẹ̀kọ́ àwọn àgbà Yorùbá ní wọ́n ní farí mi yọ ọ̀dọ̀ bíi tàlí bí àlí ti yan rí ti ẹ̀kọ́ nìwọ́ yan tiẹ̀ o. Ajé kálukú ibi tá a fi sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìwọ tó bá jẹ́ pé ajé rẹ ara èso rẹ ló wà tọ́jú èso rẹ báyà kò yé ọ. Báyọ̀ wù kí ìràwọ̀ rẹ ọ́ da tó tí ẹlẹ́dàá rẹ ò bá fi ajé rẹ sí ara àtẹ́lẹwọ́ rẹ kò síṣẹ́ tó lè ṣe láyé ọ máa lérò pọ́ nánà dànù ni. Ṣùgbọ́n mo bí tó fẹ́ máa ná ànádànù rẹ sí ànádànù ẹlòmíì orí ìsùnkú ọmọ ní na sí o. Ànádànù ẹlòmíì ọjọ́ ọ̀la àwọn ọmọ rẹ̀ níbi ń dè mọ́lẹ̀ o pé kí àwọn ọmọ yìí kí àwọn má jẹ wọ́n lọ́la. Iwájú kọ́sẹ́ ọ̀rọ̀ arinṣẹ́ fún ẹ̀yìn kọ́sẹ́ ọ̀rọ̀ arinṣẹ́ fún àárín kọ́sẹ́ ọ̀rọ̀ arinṣẹ́ fún. Tó bá dọjọ́ iwájú ìyà ò ní jà àwọn ọmọ yìí bí ìyà bá ti jà àwọn ọmọ yìí tó o sì jẹ́ kí ẹgbẹ́ ayé ó gbé wọn àṣà ayé ọ̀fọwọ́ kàn wọ́n tí ọ̀nà àwọn ọmọ yìí bá ti là kọ́ ọmọ yìí pé wọ́n ń bọ̀ wá kọ́lé fún ọ gbádùn mi. Èyí wá tẹ̀lé ẹni wọ́n bá rán ọmọ rẹ̀ níwèé ní jẹun ọmọ o. Ìwọ ìyá tó tọ́jú ọmọ tọ́dọ̀jú alẹ́ tó lọ́ọ́ jẹun ọmọ igi ọmọ lọ́ọ́ jẹ igi ọmọ àti ìyá ọmọ lọ́ọ́ jẹ kọ̀ lọ́jọ́ alẹ́. Ẹlẹ́dàá ò fi rírí ṣe ìyá mi síbi àtẹ́lẹwọ́ rẹ̀ èso tó gbójú ara rẹ̀ jáde ibẹ̀ ni ẹlẹ́dàá fi rírí ṣe tìyá mi sí wá tọ́jú àwọn ọmọ yìí. Ìyá mi ń bẹ tó jẹ́ pé kọ̀mọ̀ yìí pé èso tó ti abẹ́ òun jáde òun ni igi ajé òun yóò máa wá sí àwọn ọmọ yìí tálátàlá níṣojú ayé rẹ̀ ọmọ tí ẹ̀ tí ìyẹ kó súnmọ́kùnrin yóò ti máa ṣẹ́yún mẹ́ta yóò ti máa ṣẹ́yún mẹ́rin tó bá dọ̀jú alẹ́ àti ìyá àtọmọ wọn ò ní wúlò fúnra wọn. ọ̀gbọ́ ìyá mi ò mọ̀ yìí pé àbẹ́là lòun jẹ́ fún àwọn ọmọ òun ìmọ́lẹ̀ kọ̀mọ̀ yìí pé ìmọ́lẹ̀ lòun jẹ́ fún àwọn ọmọ tóun bí. Òǹbí mi ò sì túmọ̀ yìí pé àwọn ọmọ tóun bí ni ìmọ́lẹ̀ fóun ẹ̀jẹ̀ làákọ́yé yín. Ó lè jẹ́ pé ọmọ tẹ́lẹ́dùà fún ọ látòdì ọ̀run ó lè bímọ méje ó lè bí mẹ́jọ ó lè bí méjì ó lè bẹ́yọ̀ kan dóńdó tó jẹ́ pé ọmọ rẹ nìmọ́lẹ̀ rẹ lọ́nà wo. Ìṣẹ̀dá tí ọmọ yìí gbé wáyé ó lè jẹ́ pé orí rẹ̀ kì í pariwo orí rẹ̀ kò fẹ́ nǹkan àròká gbogbo ohun tọ́mọ ọ̀rẹ́ bá ti fẹ́ gbèsè tó bá ti dáàrin àwọn ọ̀rẹ́ rẹ̀ tó bá ní ọ̀rẹ́ mi ń bolo àgbà lọ látàárọ̀ bí wàhálà ọmọ rẹ̀ ní ń bá kiri wàhálà rẹ̀ ní ń bá kiri bọ̀dá rẹ̀ tó wà ní Amẹ́ríkà olóhùn fẹ́ mú lọ Amẹ́ríkà àbúrò bàbá rẹ̀ tó wà ní Lọ́ńdọ̀nù olóhùn fẹ́ ràn wá lọ́wọ́ bí ó ṣe lọ ta lọ́rùn ẹni sẹ́kẹ̀ẹ́ máa pariwo ìyá wa. Ẹni tó o sì ń rojú ọmọ rẹ fún ọmọrú ẹ̀dá tó jẹ́ àwọn ẹni yìí wọn bá lọ́ọ́ péré ọmọ rẹ ọmọ títí mọ̀wé ní sùkúù tí ń gba kòké ní ọba jẹ pé ọmọ àgbòdo wálé
ọmọ tí gbogbo èèyàn ti ń ṣe dánsákì rẹ̀ ládùúgbò tí wọ́n ń fi irú rẹ̀ tọ́ lọ bí ọba máa dọmọ tí ń mú gbó káàkiri ọmọ tí gbogbo èèyàn sọ pé ìyá rẹ̀ ní máa ràn lọ́wọ́ kódà kò rí tọkùnrin kan rò ìràn yẹ lọ́wọ́ ni yàrá dẹni táwọn ọkùnrin bá sọkiri bí ẹdìẹ ayé ti kọ́ ọ bọ̀ nù àtùpàrẹ òun láyé ń fa atẹ́gùn búdà láàmú ìwọ ìyá mi sì ń bẹ tó jẹ́ pé àtùpà ló jẹ́ fún àwọn ọmọ rẹ̀ ọ̀hún ràgàbò wọn kí bàbàbàbàbà kásá yìí ọmọ gbé wọn kéèrà yìí ọmọ rà wọn ẹ gbọ́dọ̀ mọrú ọmọ tẹ ẹ bí ìwọ ìyá náà gbọ́dọ̀ jẹ́ ìyá tó jẹ́ sáwọn ọmọ rẹ̀ mọ̀ tó wá gbọ́ ẹ tó wá gbọ́. ẹ má máa sọ àṣírí ayé àwọn ọmọ yín fún ẹnì kankan mọ́ wò mí lábẹ́ ọ̀rọ̀ tí ń wí yìí ìwọ ọmọ náà tọ́ ọba ti gbọ́n báyọ̀ ò rí ìyá kan sáré fún ọ ò rí bàbá kan dìde sọ̀rọ̀ ayé rẹ débi pé ìwọ gan ti tójú bó o ti dá ara rẹ mọ̀ kì í ṣe gbogbo ìyálà ajé ọmọ àṣírí ẹni o tí ọmọ mi bá lọ kẹjọ tó rò fún ìyá rẹ báyà ọlọ́run gbé yín ga jù ya yín lọ kìí ṣe tówó o báyà ní ti ìṣẹ̀dá ni o báyà ìṣàdá yín lè kókókó ju tìyá yín lọ. ìyá yìí ọmọ wa fọ̀rọ̀ wọ lẹ́nu wò yóò fẹ́ mọ bí ọkọ rẹ̀ ṣe tó. ìyá yìí ó fẹ́ mọ irú kí lọkọ rẹ̀ fi dá olókoòwò yóò máa wádìí ìrìn àjò ayé yín. ṣàdédé lójijì lẹ́ẹ̀kan rí pẹ́ńjá o. kìí ṣe gbogbo ọmọ tí òbí bá bí lọ fẹ́ràn rẹ̀ o òbí mi lè bí ọmọ méje tó yẹ pé ẹyọ wúrú méjì péré ní ọ̀fẹ́ràn nu wọn tí ó hétì àwọn yòókù àwọn márùn yòókù kò ní bẹ lọ́hùn ó soríire àwọn òbí mi sì mẹ́tọ́ pé yóò bímọ kalẹ̀ kọ̀mọ́rú àwọn ọmọ tó ń bí o ó lè bí ọmọ mẹ́fà bí àpẹẹrẹ kọjá pé bí àwọn ọmọ mẹ́fẹ̀ẹ̀fà ti tó yìí kọjá pé ọ̀kan ẹyọ kan ṣoṣo ló fẹ́ràn ìyá yìí jù tọ́wọ́ á jẹ́ pé àwọn márùn-ún yòókù wọ́n máa sowọ́pọ̀ lórí ẹyọ kan ìyókù ni wọ́n máa kọjú gàdá èyí tí ìyá ẹni ó fi ṣe làákàyè tí ó wádìí pé ta làwọn ọmọ mi yòókù kò ní mọ̀ yìí pé òun lòun bí wọn lóòótọ́ o ìṣẹ̀dá wọn ò jọra wọn wọ́n máa dínà mọ́ ni ẹni náà lọ wò dílé yín ẹ lọ wò dílé yín ìyá mi ò níyàwó bàbá mi ò níyàwó méjì ìyàwó ẹyọ kan náà ni àwọn ọmọ tó sì bí wọn ò ní fẹ́ràn ara wọn báyá láti di pé ìṣẹ̀dá ò papọ̀ omi àsì máa wáyé látara àyà tí wọ́n máa dà wọ́n mọ́ ẹ̀rú látara agbára ẹ̀mí burúkú tí ń lò a máa tẹ̀síwájú lórí àrùn yìí lọ́jọ́ míì ọjọ́ orí kí ẹ ṣe pé gbogbo ìyá lèèyàn máa ṣàṣírí ayé ẹni fún o ọlọ́run fún ọmọ mi lẹ́bùn tó jẹ́ pé tí nǹkan bá ti fẹ́ ṣẹlẹ̀ yóò sọ fún ìyá rẹ̀ láì mọ̀ yí pé ìyá yìí gangan ní bẹ́ẹ̀ bí gbogbo òṣòro ayé òun tí gbogbo ọmọ àdàrú torí pé ọ̀tọ̀ lẹni tí ìyá yìí fẹ́ kó soríire nínú àwọn ọmọ tó bí ṣùgbọ́n bí oríire ṣe ń kan èyí àbúrò yẹn kò dùn mọ́ omi sì mẹ́tọ́ yìí pé bí oríire ṣe ń kan ẹ̀gbọ́n kò dùn mọ́ ìyá yìí ẹ̀rí nǹkan ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn afiri ojú fẹ́ ni má fọkàn fẹ́ ni orúkọ mi ní lukumọ̀nà máa ẹ̀ dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà á máa tẹ̀síwájú lọ́jọ́ míì ọjọ́ rí +2348032983298 +2348032983298 ẹgbàá kan sí tọ́jà torílẹ̀-èdè Benin +22954651928 +22954651928 tọ́ wọ́n máa fòyí sí lọ yóò yẹ wá kò ní yẹ lẹ̀ ire kàbìtì nílé gbogbo wa o.
bí màmá.